Suebebe is a lesson for all these working cops ọkùnrin tí ó béèrè ọmọ. Ẹ ti máa ń gbàgbé wípé ọmọ òkókó tẹ́ ẹ kọ́ lẹ́yìn wọ́n máa dàgbà. Ẹ̀yin ló ń dà àkókò yes àwa ti mọ̀ ọ́n àtọmọdé number one mo sọ ń gbà yẹn Gabriel ìgbà ló ti mú mi lọ́tà ẹ̀ ẹ̀ wọ́n ní kọ́kọ́ ló wí gbogbo president yín gan mú mi lọ́tà president yín ó mú mi lọ́tà ọba Yorùbá wọ́n mú mi lọ́tà kò ṣe nǹkan kan ẹni tá a bá nà lára ń ro sóò yín ó ń ṣe nǹkan kan mo sọ ń gbà mo ní kò yẹ kó ràn lọ́wọ́. Gbogbo ọkùnrin tí ò bá ti tọ́jú ọmọ wọn máa ráre lójú alẹ́ ni ìpè àwa abiyamọ sí àwọn tá a bímọ fún nìyẹn. bí wọn pa kìnìún tútù ti ń sọ̀kalẹ̀. Gbogbo ọkùnrin tó bá kọ ọmọ tí obìnrin ní ọwọ́ abiyamọ wo ni ò ń ṣépè ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àjàjà kọ́ ọmọ yẹn wá síìkì tá à ń gbàdúrà pé kọ́ ọmọ ìmọ̀mọ̀ kò mọ́ wa lọ́wọ́ bàbá ò sì níbẹ̀ láti pé ẹ tiẹ̀ pé bàbá mi gan ó lè kọ́ ti fóònù mọ́ yín létí wọlá gbogbo abẹ pé gbogbo ọkùnrin tí ó bàbá torí pé àjọ ti kókó bọra wa nídìí ni àjọ yàtá ni kò sí bó ṣe orí láyé iṣẹ́ kí n sọ fún yín láyé àtijọ́ táwọn bàbá wa bá kọ́yàwó wọn máa ń tọ́jú ọmọ wọ́n á gbọ́mọ wọn wọ́n á ní ọmọ ọ̀lẹ kò ṣeé kọ̀ ìyàwó ọ̀lẹ ló ṣeé kọ̀ gbogbo wa là ń gbàdúrà pé ìgbẹ̀yìn èmi ń gbà ládùúrà o tí mo sì ti ń rí ọwọ́ Ọlọ́run àfi tí ìbá ṣe pé ìwọ ló dùn mí tí mo fi lóyún tó sọ ẹrù èèyàn méjì di ẹyọ kan ní agbára lọ́gbèsí ayé ẹ̀ máa dàbí Suebebe Suebebe ò dàgbà kò tó mi lọ́jọ́ orí náà gbèsè ayé yín ó ṣẹ̀sìn tó fi kú ni kò gbádùn ibẹ̀ yẹn ló ti wá rìlíìsì fídíò yìí ìkéde náà wò ló gbómú download ẹ̀sìn ibẹ̀ ló ti rìlíìsì fídíò yìí wípé ó tiẹ̀ ní gọ́ọ̀tì lórí social ó máa ń pọ́njọ́ yẹn mà ní very arrogant man very arrogant man nígbà tó jẹ́ èèyàn gbà yẹn kan tó gbé wá àwọn ọmọ kan tiẹ̀ wà àwọn méjì kan wà mo fún wọn lóyún ní London àwọn méjì tó ń fún ní oyún ní London oh níbo la já sí níbo mo fẹ́ play voice note ní wọ́nranwọ̀nran parkwell àwọn tó ń fún lóyún ní London kọ́ má bínú òun ti rẹ́dí àti gbà wọ́n ọmọ nígbà táwọn ọmọ ti dàgbà tí wọ́n ti graduate mo wá sọ ńgbà yẹn mo jáde fún ẹ Gabriel mo ló ọmọ wo ló fẹ́ gbà nígbà tó wà lórí wíṣẹ́ àtúntò gbé wá tẹ́kùn rẹ̀ ń fi báyìí gbé ẹ̀pọ̀n àgbò ló fẹ́ gbọ́mọ mo ní kò ní dáa fún Suebebe because eventually tó bá gbà wọ́n ọmọ yẹn ó ti wà vegetable ó ti wà. Have you ever seen a bit? ẹ má bínú o. mo lárábìnrin kan nu kúrú yìí. àmọ́ ń bọ̀ lórí yẹn anyway jẹ́ kí n summarize ẹ̀ ó ní kó bá ń bẹ àwọn ọmọ òun àwọn ọmọ tó wí wọ́n ti dàgbà ẹ má bínú pé mi ò gbà wọ́n gbà yẹn fàájì ló kó sí òun lórí mo ní kò deserve kó kọ́lé fún sórí tí ọmọdé bá ń gégi nínú igbó ńgbà ní àgbàlagbà ló mọ ibi tó máa wò jẹun fún example ẹ bá jàjà fún wọn ní skiti kan tó ti hàn nínú fíìmù wọn máa fi dóyàn kiri ni tó gbogbo wọn sọ wọn fẹ́ dúró àtọ wọn rí nínú fíìmù kan wọn máa dóyàn wọn máa lọ bí apalọ wọn rò pé àwọn ti arrive tó kàn ti ní orúkọ kínkínní TikTok kílẹ̀ flag mi fún ẹjọ́ mi lórí TikTok àbí lórí Instagram mo rí tó yí ẹ pé mo ṣèṣe wọ show olè ìdùmọ̀tà tó ń kọ́ yẹ pé let's go and flag her ayé yín ti bàjẹ́ o ayé yín ti bàjẹ́ flag kù kì í ṣe ọkùnrin inú tíátà apart from ọkùnrin generally ọkùnrin tó bá ní bó ń dágbé ní arúgbó ọjọ́ tó bèrè pé ìyàwó nígbà tó wá gbé Suebebe wá sí orí live chat tó wá ń sọ yí pé nígbà tó ń wádìí Suebebe tó ń ṣe fíìmù o
o máa ń travel out kiri ni o máa wọ ní ẹni kò máa rántí ọmọ kí má ṣe obìnrin mẹ́rin ló bímọ fún Suebebe tó ṣe jẹ́ pé ó jẹ́ ká máa suspect ẹ pé orúkọ ló fi ń gbé wọn wá a ṣe suspect pé orúkọ wọn yẹn ó fi wá ń ṣe fraud oore tí ó lọ́pẹ́ inú ni ọkùnrin tí ó tọ́jú ọmọ ní Ṣàngó Òde tó wá dọjọ́ alẹ́ tó ní o fẹ́ kọ́lé fún ní ìsàwọn family sọ pé kó lọ sí bó ṣe mi gan bẹ́ẹ̀ yẹn bá pe àwọn ọmọ mi pé kó yọjú gan àwọn ọmọ mi ò ní yọjú kí mo fẹ́ yọjú fún ṣé ń gba ẹrù pé ó sì ní kí obìnrin gbé oyún fún odidi oṣù 9 nínú ìrora bó ṣe ń bì ló yàgbẹ́ ìjọ tó máa bímọ gan yóò kù yóò yè ni ẹ wá bímọ tán tá a fi wá rán wọn lọ primary school secondary school gbọ́ sí university tó kọ́ṣẹ́ ọkùnrin tó ti fìyà jẹ gbogbo ẹ̀yin obìnrin pátápátá tí ò bá yín tọ́jú ọmọ tó dẹ̀ mọ̀ pé ẹjọ́ yàtá yọjọ́ ni gbogbo wọn á sọ ayé wọn di ayé Suebebe ráre kú ni wọ́n ní àwọn ẹbí according sí àwọn tó wà ní church ń mọ̀ pé ilé Yorùbá lórí yẹn mo sọ pé mo máa ń gba informations gan but èmi ò ń ṣiṣẹ́ pastor mi ń ṣiṣẹ́ pastor fún Ọlọ́run nìkan ló mẹ́ni tó ń sin òun wọ́n wá sọ ní ìsìn pé kó o lọ sí nǹkan rẹ fúnra rẹ o kódà ẹ̀dá pé Suebebe ò responsible ní káláwọn family mi ni wọ́n á sọ ẹ̀ wọ́n láì wọ́n á sọ ẹ̀ because ọ̀rọ̀ ti show kan tó ṣe ní LDC ẹ̀ nípa Suebebe yìí tó gbé wá tó sọ fún pé bàbá nígbà tá ti gbé yín wá àwọn ẹbí yóò wá wó yìí àtàwọn àbúrò yín Ọlọ́run ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ wọn rárá pẹ̀lú bó ṣe ń kú lọ ọ̀rọ̀ ọdún yìí ni o kò tí kò ṣú méjì o ó ní òun tiẹ̀ ní ìdí wọn kọ́ wá wó òun ló tún fakọ́ gbé sórí bó ṣe kú yẹn tó máa bẹ́ẹ̀ fẹ́ rojọ́ wọn á rojọ́ báwo lè ṣe fẹ́ sin nìsín nígbà táwọn ẹbí sọ wípé ìwọ náà ni kò lọ sin òkú ara rẹ̀ báwo ló ṣe fẹ́ sin ṣé nínú ilé yẹn ló fẹ́ sin sí ni àbíbo ló fẹ́ sin sí oore tí yóò lọ́pẹ́ nínú oore ló ti jẹ́ pé tó kún bọ̀ máa wọ́ ìtẹ́ni tó mọ èpè kan tí mo ṣẹ́ ìjọ tó kọ́kọ́ gbé Suebebe wá láfíà mo nílé tọ́kọ́ fún ẹyẹ mo lẹ́mìí rẹ̀ ò ní lò ṣé gbogbo yín ṣe rántí chat yẹn mo ní Suebebe mo ní ẹ̀mí rẹ̀ ò ní lò obìnrin tó bá ṣépè bẹ́ẹ̀ ọmọ tọkùnrin fojú òun rí ni as a single parent tí bàbá wọn dẹ̀ wà láyé ọmọọṣẹ́ ń wo yìí tẹríba tó ń kọrí láàrin tẹríba ìgbẹ̀yìn tá láàrin tẹríba ò lè dá ẹ pé lóòótọ́ kò bá tọ́jú tó fáwọn ẹ mọ̀ fún wọn lóyún kiri ìgbẹ̀yìn ò lè dá láàrin tẹríba bí Suebebe lẹ́mí ẹ̀ máa láṣìṣì bí Suebebe inú Ọlọ́run ò dùn sí abímọmọ wò ẹ wo gbogbo àwọn gẹ́sì Nàìjíríà tó wà lórí TikTok kí n tẹ́ bá bí wọ́n léèrè single mother gbogbo wọn tó bá bá àwọn ọlọ́mọ ẹyọ kan lọ́wọ́ bàbá rẹ̀ ti sálọ ó tiẹ̀ tó wá tó ẹ̀yìn aráàlú òyìnbó majority ẹ̀yin olórí burúkú ọkùnrin Nàìjíríà ẹ Yorùbá tẹ̀ ń gbé ní ìlú òyìnbó ẹ lọ fún wọn lóyún sí ni ṣéjọ́ tí ọmọ ní chicken pox ni ṣéjọ́ tí ọmọ ní ìgbóná ni mo bí yín léèrè àbí táwọn ọmọ ń gbóná lóru táàrẹ ni pé ṣéjọ́ tí ìyàgbé ọmọ tó rọ̀ṣẹ̀ lọ sí hospital especially àwọn ọmọ tó wà Nàìjíríà tí wọ́n ní support from the government tí wọ́n rówó hospital sọ fọmọ irú ọmọ náà wá yìí ọmọ wa dàgbà mo lórí burúkú bàbá kan wá ní pé tó bá pẹ́ èdè tẹ́ máa ń lò yẹn kò ṣiṣẹ́ máa yé àtijọ́ ni tẹ́ máa sọ pé tó bá ipò òkú ló kù rè bàbá ọmọ ló lọ ọmọ ẹ kó ṣe lọ àwọn ọmọ sí ti computer brain ni wọ́n ń lò òkú ló kù rè tẹ́ máa ń lò láyé àtijọ́ òwe àwọn bàbá wa tó jẹ́ pé ojú wọn fọ́ nígbà yẹn ni tí yóò bá ṣe nǹkan rí kò ní pé yìí àmọye bàbá tẹ́yìn ó pè ní àdúgbò tó jọ wá ṣe bàbá fún ẹni tó bá ṣe nídìí pẹpẹ ní oṣù kẹni lọ why can't you be faithful to your wife ó wá lọ́dún obìnrin ta kí ló dé tó lo condom tó fi kọ́ ọmọ sí wọn lọ́wọ́ tó lóò fẹ́ kíyàwó ilé ó gbọ́ Ọlọ́run ò ní fèrè fún yín wàhálà ìpè ó fi gbogbo ilé kó o fi kó owó jọ kòkòrò ajẹ ni wọ́n á jẹ nítorí lẹ́dẹ̀ àwọn ọmọ tó pè wáyé yẹn wọ́n á fìyà jẹ nígbà pọ̀ mọ̀ pé oníyàwó kí tó mú kọ́ńdọ́mù sínú àpò ẹ mọ̀ kọ́ ọmọ sí obìnrin lọ́wọ́ kò sẹ́ni tó ní pé kẹ́ẹ̀ báyà wọn sọ̀rọ̀ ẹ kórìíra ìyá wọn kò wọ́n wá gbèrè àkáǹtì ìyá o I don't want to talk to you I want to open an account for my daughter I want to open an account for my son nǹkan kan lọ́mọ ó jẹ ibẹ̀ yìí ń jẹun nílé yín gbogbo tẹ máa ń sọ wípé
nǹkan sọ́njẹ́ ẹ̀ tí bàbá yẹn ò bá méèkẹ́ kọ́ nígbà tó mọ̀ pé òun ò méèkẹ́ kí ló lọ fún yàn lóyún ta ṣàkóṣe àmọ́ òdóbò ni ṣé akúṣe àmọ́ àdóbò ṣé bẹ́ẹ̀ rí ìgbà pé okú ẹ̀ ń le okúṣe tó okú ẹ̀ tún le tó lọ fún yàn lóyún ta òkú ayé ẹ̀ ti bàjẹ́ kí ló tó kọ́kọ́ rọ̀ pé káyé ẹ̀ dára ná kó tó lọ fún yàn lóyún ta because àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi ní má bí wọ́n bá fún wọn lówó ọmọ àwọn bímọ ẹyọ kan ọkọ ńkọ́ mọ́mí àwọn bímọ ẹyọ kan ọkọ ńkọ́ young girls ṣó yìí sì kóbìnrin máa ṣẹ́yún ni ẹ fún ọdún tán ẹni oyún ṣíṣẹ́ máa ń mẹ́mìí lọ tó bá ṣẹ́ oyún yẹn tí òrò mọ bí ń kọ́ mọ́ lẹ́yìn ìgbà yẹn àdìkíní wọ́ọ́dún láì ló kọ́ńdọ̀mù fún ìgbésí ayé yẹn á dàbí Suebebe ẹ bẹ̀rẹ̀ sí ń kọ lẹ́tà kẹ bẹ̀rẹ̀ sí ń pè ìpè ó ti pẹ́ tí mo ti gbó ẹ òkè ọmọ mi ń kọ́ máa fẹ́ adùn ṣé mọ̀ yìí pé tó o bá ń tọ́jú ọmọ orí ọmọ máa ń porí ọmọ wáyé ó máa ń pọ ògo lẹ́sẹ̀ ni pé obìnrin ló lówó jù ní ìsọkùnrin ò ní nǹkan kan mọ́ adìrẹ́lẹ̀ fi ń ló gbà kò sọkùnrin tó fi bẹ́ẹ̀ mí kẹ́ mọ́ ẹ rò pé ṣé wọ́n ń dún èmi ni tí mo fi mí kẹ́ ṣé mo ní boyfriend ni ọlọ́run bùkún fún wa pé ó rí i pé àwa là ń dọ́mọ tán. Then back to you Agbala Gabriel agídí ọ̀rọ̀ tó wà nílẹ̀ you need to call your members to order. I said it in one program yesterday. Mo ní ó yẹ kán gba ilé yẹn lọ́wọ́ Muyideen. Àìgbọràn rẹ agídí inú rẹ náà torí pé ọmọ tó fẹ́ ṣe. How can you say you are building a house for an individual? Ó look suspicious now. Ṣé mo pẹ́ lómi ò tiẹ̀ àkọlé mọ́ àkọwó mọ́? Bó tó ṣàyà gbangba ṣáà ló fẹ́ kọ́lé fún wọn ṣáà ni. Kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ilé Muyideen? Number one, ibi tó wà ní Ẹgbẹ́dá, ibi tí mo ní mo ralẹ̀ sí rẹpẹtẹ ni. Ní Ẹgbẹ́dá, láyé Adex, bóyá ó kéré bọ̀tùwárí White House wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn, ibẹ̀ ni mo máa ń dé sí. Kò jìnnà síbi ọjà Ẹgbẹ́dá, mo nílẹ̀ rẹpẹtẹ ń bẹ̀. Mi tẹ̀wá bojú ẹ̀yìn nípa ilẹ̀ yẹn mú gan tó ti pẹ́. Ó kọ́lé sí wọn fún wọn ní oko, ibi tí yínmíyínmí ti ń jẹ wọ́n. Ó try inú oko ló kọ́ church ẹ̀ sí, but ìwọ náà ń try wípé kó o build ilẹ̀ yẹn fáwọn tó gbélé yẹn fún ẹ pé kó o tàkóso di ìgboro. There's nothing bad in there. But ní ìsìn gbogbo ilé tó wá kọ́ fún wọn, kí ni ó máa ṣẹlẹ̀ sí Muyideen? Number one, Muyideen ò lè gbé bẹ́ẹ̀, gàrà tó ṣọ́ ni. Muyideen ò lè gbé bẹ́ẹ̀. Wọ́n ti máa fi gbà tó ń gbé bẹ́ẹ̀ gan wọ́n ń búlì rẹ̀ ká tó sọ pé gbà tó kúrò ń bẹ̀. You know yourself pé o fi ìwà ọmọdé sórí charity ibi téèyàn bá ti ń ṣe ló ti ń jẹ. Àwọn òyìnbó wà tó pé wọ́n fi charity ṣe full time business. Àmọ́ arrogance ló finish ẹ̀, number one. And you are a bully. The way bó ṣe máa ń bully àwọn ìyá àgbàlagbà yẹn is too much, even on camera. You don't have a good character at all. It's like nǹkan kó síyàn lórí. The way I will bash on my fans is different from the way you bash on your fans. I'm not a religious pastor. Me, a pastor. But not you alone. Our pastors Nigeria man now, our members on that, including Redeem, according to my information. Àwọn tó ń wọṣọ bí ọlọ́pàá lọ́dọ̀ Redeem, wọ́n máa fi ẹgbàá mẹ́wọ̀n. Pé wọ́n ń tẹra wọn gíragíra. Ibi tó dún wá lójú ń rí. Any churches tó bá ná yìí, you shouldn't be complaining. Ẹgbàá àgbàlá la máa ń pèrè redemption cane ni. Ibi deliverance ilẹ̀ wa lọ. Wọ́n fẹ́ gbá deliverance èèyàn. Wọ́n fẹ́ gbá deliver èèyàn náà. Ìtọ́jú wa lójú ń rí. Èyí tọ́lọ́run ò gbàlà. Tẹ́lẹ̀ fẹ́ gbáyàn là. But ṣé o mọ̀ yìí pé ní táwọn èèyàn fi take matter up torí tọ́wọ́ òfin níyì lọ́jọ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti complain nípa ẹ̀ lórí social media. But you are very quick in arresting them with the police to gag them. The same thing you want to do to Oriyomi. Ọ̀pọ̀ pé Hamzat Oriyomi ó ń try láti avoid ẹ̀. Tó ti dá sí ọ̀rọ̀ kan tó ti gbé lọ́sọ́dọ̀ ẹ̀ nígbà yẹn táyà ó ń jealousy ẹ̀ ni. So when they say Esabod jealousy,
I count it to be nothing. That is the national anthem. Yoruba. You get on Okada and only Mercedes in you. That is Nigeria for you. You show what diplomatic upon Lord a bullying. Then our Malay yellow escalating problem with the social media. How many times have you flagged my account last year? Because I didn't say anything. Agbala Gabriel, one more pastor to my about flag accounts. Remember, pastor. Then I was trying to save you with me. Suebebe doesn't deserve. I'm checking back in Ingadi, dashboard me from Agbala Gabriel. If you are not being guilty of all the allegations, why don't prove it there when you're allowed to sorrow? It's just like Boshaman sorrow me on social media. One less about to do or come on repa, but nimba ubuyomi. Just see it in do. Me to see one do come on many. Keep up. I don't debunk anything. Esabod to buy one more again. Yes, no, no, come on. Only be good to your neighbor. Check it, you name by ye. She's just a neighbor. You want to leave with my flag. Let me tell you something. Before God and man, me on flag here. I don't. I might in the past, but I don't. Because when you flag someone, you cannot drive them away from social media. They will open another page. How many pages you want to flag? That is how much you want to know. But I want to show me that. But in my flag on Lini, within the second watching me. That means I will keep on monitoring them. I won't miss me one monitor me. If you know monitor, so that is why me should block you if everyone. You know yourself. Come on, show by one I want to get to say you can my flag. You see, our people, Morocco yellow. That is Yoruba for you. A majority of pastors on social media are for sharing no about more than that here labo. It's why boomerang. In this civilization, care what question my da from pastor. The voice. Hello, sir. Hello, sir. Mo idin lo sọ̀rọ̀. Sir, mo ní ṣé kí n pé POS ká ṣe owó yẹn ṣe owó ṣọ́ọ̀pù yẹn sí POS. Ká tó dé ọ̀dọ̀ mú ìdí. Any problem tó o bá dé ọ̀dọ̀ mú ìdí. Ìwọ ló cause with your greediness. Amusa. With your greediness and your giddiness. Okondua agidi ulokose. You caused this problem by yourself. Jẹ́jẹ́ ni wàhálà jókòó. Nígbà tó fẹ́ gèrè ọkàn, ó ṣe lọ sáàrin ọjà. Ó pákéjì ìsìnrìnàrò yẹn, ó ń ta ṣájẹ́. What's wrong with him? Nothing. Pẹ̀lú ṣájà tó ń ta, ó sì lè mú ọwọ́ lọ sẹ́nu. Ẹni tí ò ṣiṣẹ́ rárá ń kọ́. There's nothing wrong with him. He has a job. And he's contented with his job. But due to your greediness, you invited the problem into your life. Dear Lali blame Muide in Okesi. The first time you met him, when you showcased him, Oni Ufekuwasi Church, Oni Kilum Fewashi. Are you sorry for? Only Muslim alone. Only they like his life. Imimomo Gogoro was a man tatete. Are you deaf and dumb then? No. If you cruise that if you go. And pé mú ìdí ẹ̀yìn ní ọ̀kànjúà. Wọ́n lẹ́kọ̀ọ́ lọ́kànjúà. Agbala Gabriel kankan ní ọ̀kànjúà. Say it as it is. I don't care whose horse I call. I don't care. Kò yẹ
Animal ìdí ìrìn ẹsẹ̀ rẹ̀ wà bọ̀ pé kò ràn lọ́wọ́. It's quite different. Ìbò fẹ́ cruise ni. Kí wá ló fẹ́ kún? Kò yẹ kó sọ kó gain lára ẹ̀ tí ń ṣe kékeré ni. Ó make millions lára ẹ̀ tí ń ṣe kékeré ni. Ó fi wá tajà ni. Kí ohun tí Muyideen bá fojú ẹ rí, you deserve it. Because he told you on that first day, ó ní èèyàn mẹ́rin kọ́ ni ìyá òun bí ni pé bàbá àwọn ìyá òun ò tọ́jú àwọn. Ó dẹ̀ sọ fún yín pé ó ní kò sí nǹkan kan tó ṣe òun ò ní mental problem o. Ó ní kódà pásọ̀ mo lè tà yín. Ó wà nínú fídíò tí wọ́n gbé kiri. And you are even too young for this pastor or no pastor. It's laziness, greediness. You are too young. Kò sí kankan nínú yín tọ́lọ́run pé ibo lọ́lọ́run ti pè yín, kí ni tẹlifóònù nọ́mbà Ọlọ́run tó pè yín. Ọlọ́run pè kankan nínú yín from A to Z, gbogbo ẹ̀yin pastors gbogbo àgbáyé Ọlọ́run pè yín. But some has a passion to become a pastor. But majority of people in Nigeria, they love pastorage because of the scam. Ọlọ́run pè kankan nínú yín. Nígbà tí Ọlọ́run pa àwọn sún àwọn rángẹ́lì kérétí ẹ̀ bá wa fídíò bá tíbi tọ́lọ́run ti pè yín. Ṣé Ọlọ́run ò pè mí? Ẹ̀yin tẹ́ wo mi sọ́lọ́run ò bá yín sọ̀rọ̀ kì í pè yín. Ta ni ń gbóhùn Ọlọ́run? Laziness. Apart from laziness, ló ń sún yín dé church. Ego. Tọ́mọ ọdún mẹ́wàá bá pèrè pastor, 100 years àkúnlẹ̀ fún agbébáàgì tẹ̀lé. You are enslaving them. You are all enslaving. Ó dàbí slave trade ẹ̀ ń kó àwọn ènìyàn lẹ́rú pẹ̀lú church tẹ̀ndálẹ̀. Just because of the respect. My daddy in the Lord. Tẹ́ bá sọ̀kalẹ̀ nu mọ́tò báyìí wọ́n ti gbọ́n umbrella sí yín lórí. À ń rí ẹ̀. Àwọn ìyá arúgbó máa ń kúnlẹ̀ fún ẹ. Wọ́n máa wà lórí ìjókòó Gabriel. Jésù tẹ́lẹ̀ fẹ́ fi wàjọ gbé fún mi jáde nínú Bíbélì àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó sọ di apàjà àwọn fishermen ibi tó ti dọ̀bálẹ̀ fọlọ́ tó ti wà lórí ìkúnlẹ̀. Kódà Jésù tẹ́lẹ̀ fẹ́ tẹ́ ń pè ní in Jesus name we pray. Ó ń bá àwọn akúṣẹ̀ tó kú tọ́jọ́ ń dáná àwọn ẹ̀ lórí tébù kan náà ni ṣíbí kan náà wọ́n fi ń jà. Pásítọ̀ mélòó ló ń bọ́ ọmọ ọjọ́ jẹun bẹ́ẹ̀? Látòrí gbogbo yín dé MFM o rìdíìmù olè ní gbogbo yín scammer. Ó dàgbà tí Jésù wà láyé oníṣẹ́. Ní Bíbélì sọ pé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkò ni. Fisherman lọ ní Jésù náà pẹ́jápẹ́já ni. Tẹ̀sí máa ń rí lórí omi gbogbo ìgbà. Ó dẹ̀ bá bàbá rẹ̀ ṣiṣẹ́ kápẹ́ńtà. Ẹ̀yin pásítọ̀ yìí nígbà tí aláìsàn kan gbé àìsàn lọ bá Jésù leprosy ẹ̀tẹ̀ ní orúkọ Jésù gba ìwòsàn kí ló sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ ó ní kó má ṣe gbowó lọ́wọ́ rẹ̀ ó lè ní gbogbo yín and I can't even blame you. In Nigeria everybody wants to be adored, worship. Gbà pé àwọn olóṣèlú gan chairman local government councillor gan gbogbo èèyàn kúnlẹ̀ tó bá dé wọn pé bàbá mi kíní kan àwọn pé ìbọn bá nìkan wọn ní kẹ́ mọ́ kúnlẹ̀ fún. Wọ́n máa pe gbogbo yín dádì àwọn ìyá ẹgbẹ́ ìyá yín mi tí ì rí pásọ̀ kan tó ṣe chat pé kọ́ máa pè ó dádì nù. Ebi ìgbà tó máa ń pè ní mọ́mì mi kì í wá comfortable. Ẹ pé tí bá ṣe chat gbà mí máa ní ẹ pè mí tó kún bọ̀ pé ẹ mọ̀mọ̀ jẹ́ kinní kan wẹ̀ ayé kọ̀ but wọ́n pè mí mọ́mì tó kún mọ̀ jẹ́ spiritualist ebi ọtí mi ìrìlẹ̀ láìkẹ́ so many times mo máa ń sọ ẹ pè mí ní sisi mi ṣe pastor. Nigeria, you love to be respected, you love to be adored. Kọ́ sọ yín di òrìṣà. Wọ́n àwọn ìyá arúgbó yẹn wò bó ṣe máa ń bá wọn sọ̀rọ̀ tó bá nìkan line up. Oníwọ̀ lọkọ arúgbó. Ṣarúgbó ni Muyideen tó kọ́lé fún. Torí mi rẹ́ni bèrè ìbéèrè yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n ní kó tó rí pé o popular kò máa ń ran arúgbó lọ́wọ́. Ṣé arúgbó ni Muyideen? Ṣé arúgbó ni Suebebe? Ṣé arúgbó ni Ìyábẹ̀jì ọmọ aráyé le? Míwà àwọn tó jẹ́ arúgbó nínú church ẹ gbogbo wa la rí wọn pátápátá.
tí ìró àti bùbá ò dọ́gba tó máa ń háwọ́ 1,000 naira tó dẹ̀ máa ń fún lámọ̀ láyè ìbọ́kọ̀ arúgbó ló pẹ́rẹ́. àwọn tó ní fọ̀n àwọn tó lórúkọ Nàìjíríà nìyẹn ebi ò dẹ̀ gbóná ojú oríṣi bí n follow show ní show láti ṣe show I just make my own opinion kó lè mọ wọ́ mi pé why are you helping a man that kò tó kọ́lé yẹn rárá ni o pé ẹni tó wá confess pé òun ò tọ́jú ọmọ kí ló fẹ́ kọ́lé fún ó ká gidi borí bí pọ̀ mọ́ fún gbogbo ìgbà rẹ gbogbo bó ṣe ń gérun ẹ nígbà yẹn gan kò tiẹ̀ ó tẹ̀ ti lajú nìsín ìgérun ẹ nígbà yẹn gan le gan ni gbogbo ẹ lọ bẹ́ẹ̀ adán bí bàá ṣe mà ní irú ọmọ yìí Ọlọ́run á jẹ́ kí n lè gèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ lára rẹ lẹ́nu ṣé mi wọ́n nù ẹ̀ tó kọ́kọ́ gbé Suebebe wá ṣé wọn bàbá rẹ ni ìyẹn ló ń tọ́jú ọmọ wọn tọ́jú àwọn ìyàwó fún wọn lóyún káàkiri olùfẹ́ kọ́lé fún wọn yà lọ sí ẹ̀yẹn bí má gba òkú yẹn lọ́wọ́ ẹ̀ bẹ́ ṣe ń ṣe yẹn wọ́n gbé òkú yẹn lẹ́nu lọ́wọ́ ẹ̀. gbogbo àgbáyé ni wọ́n ti mọ̀ tí wọ́n sì ròyìn pé iléeṣẹ́ House of Freedom Body consent is an offence. You seduced him. He's one of the unbeliever. Maybe it's like me, I don't believe in churches. I don't believe in Islam, in Christian or Islam. I believe in God and the Holy Spirit. I'm a spiritual. I don't go to church. I don't talk to any afar. I don't talk to anybody. Talk less of Babalawo. I do it myself. I talk to my God. And he answers me. Ìwọ ló fà. Tó bá lọ regret ye, dá padà. He gave you a signal that oh, she church goer, but you forced him. Ẹ gbọ́dọ̀ wá ní o, ẹ gbọ́dọ̀ wá ní Sunday ní o, ẹ gbọ́dọ̀ wá Saturday ní o. Olóhùn ò ráyè. Tí ń wo àwọn nǹkan kan in a fraudulent way. Ọlọ́run kan mú ìdí ìfin mẹ́ẹ̀ ní passion. Ojú Olúwa ń wo iṣẹ́ wa bẹ́ẹ̀ bá parọ́ ojú Olúwa ń wò wá. Ọkùnrin yẹn tún wá ó tún sá ló tún wá kàn because you have an intention. People got the way you made your presentation like bẹ́ẹ̀ pé ní ó ya wèrè torí eyín ẹ̀ tó ti yọ bó ṣe múra ẹ gbà wòsàn lẹ́nìí Olúwa wòyìn sàn bọ́bọ́ yìí lòun ò ya wèrè sí àní ń tàyìn. Rántí pé nígbà tó mú inú ilé kan ló ń gbé o sùn nǹkan lábẹ́ gáréèjì o oúnjẹ ń jẹ mẹ́ta lójúmọ́ ń rówó ra sìgá ń rówó ra tẹ́tẹ́ ò ń ṣe gbogbo ẹ̀ torí pé Yorùbá Ọlọ́run dáríjì mi ò gbà ti Yorùbá rárá. Tó bá kó gbogbo Yorùbá lẹ̀ àwọn tí mo fẹ́ràn ní Yorùbá wọn dùn márùn lọ mo kórìíra Yorùbá burúkú mo kórìíra wọn ní ìṣelọ́rẹ̀ ẹ̀yẹ́ mẹ́rin mọ́ ń dá wà ní mọ́tò mi. Òkè mi Yorùbá ní gbébẹ̀ bẹ̀rẹ̀ Yorùbá ló ń gbébẹ̀ tí máa ń dá ìtàbá ríra wọ ẹ̀ka àṣà àwọn ọmọ ńkọ́ mo ti bá tèmi lọ nìyí torí pé àìsòtítọ́ ẹ̀ṣẹ̀ ni. Gbogbo yìí tá wá ń pe Muyideen ní scammer olóòfẹ́ gba 5 million Muyideen wà á rí gbà máa plane tó sọ tó lóòfẹ́ gba 5 million because tó bá gbé ẹbí court ó disrupt life ó lose the income wàláì ó lose the income tó bá jí gbé lọ.